ẹgbẹ́ mi ẹ̀sìn mi ò dèrè tìyá o. ẹgbẹ́ mi ẹ̀sìn mi ò ẹ̀sìn mi tọ̀tún tòsì mo fẹ́ yọjú sọ́ba àkámọ́ láàfin olú ìtorí tiwa. ẹgbẹ́ mi ẹ̀sìn mi ò dèrè tìyá o. ẹgbẹ́ mi ẹ̀sìn mi ò ẹ̀sìn mi tọ̀tún tòsì mo fẹ́ yọjú sọ́ba àkámọ́ láàfin olú ìtorí tiwa. kábíyèsí ẹ̀ o ọba Abdulfatai o Akorede Akamo'S. ẹkùn tó fi torí tìrù àdẹ̀pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ olú ìtorí tiwa. ọkọ olórí Baraka Ọlábísí Fàdérera o. ìyá Múbárakù ìyá ẹ̀dùn dọ̀rí. ọkọ olórí Baraka Ọlábísí Fàdérera o. ó ti tọ́ bá tẹ̀lẹ̀ kó tó di kó gbadé. ìgbà yóò gorí òye ó yàtọ̀. ìgbà yóò gorí òye ó yàtọ̀. ìtorí ń ṣe Yorùbá léwé tàgbà ń san bọ́ba tó tán láàmú. nítorí dùn gbàgbàgbà ìjọba wa gorí oyè ìgbà yóò gorí. ìdábòbòrò bí abúlé mẹ́ta Akorede ò ti jẹ́ ní àdìkọ̀ ẹni bá kọ̀ ẹ́ àkúkú ó ti jẹ́ ní àdìkọ̀ obì àbàtà rẹ̀ ti mọ́kànlá àtàrẹ rẹ̀ ti mọ́kànlá ọtí rẹ̀ ti mọ́kànlá ẹran rẹ̀ ti mọ́kànlá ó ti jẹ́ ní àdìkọ̀ ẹni kọ̀ ẹ́ àkúkú gbogbo ẹni bá torí níbi báyọ̀ máa forí ẹgbẹ́ o ọdún yẹn ti wà lára o àmì rí wàhálà àmì rí ìdààmú gbogbo ìtorí wọn ní gbóná òdì wọn ní títí òdì àbúrò òdì ṣẹlẹ̀ sí wọn èkó amákébí eku ẹ̀yẹ amákébí ẹ̀yẹ ọmọ ẹ̀yà amáfọ̀ọ́bì ọmọ èèyàn aboyún lábúlẹ́lẹ́ àgbà tọwọ́ àlàbọ̀sù ọjọ́ ìsìn bàbá wa Akorede Akamo'S tí mo ṣe kábíyèsí fún tí wọ́n tó lùtò tí wọ́n ti jẹ ọba ìṣèkù. Wọ́n ní ìmùkúmùlà fún báàlé ọlọ́ládé. Ìlòkulò lálómi ẹ̀bá òde. ìlúkulù lálómi ẹ̀bá òde. Wọ́n ní bí aṣọ bá gbó bí aṣọ bá ya. wọ́n ní bí aṣọ bá gbó bí aṣọ bá ya. Àjàkísà ní ẹ̀lì ẹ̀mí. àjàkísà díẹ̀díẹ̀. Dáhùn ṣẹ̀ṣẹ̀ gbọ̀nà. dábùú ṣẹ̀ṣẹ̀ gbọ̀nà. Tíṣẹ́rú olóde mọ̀rọ̀. níṣẹ́gun olóde mọ̀. Tí ibi bá ń ṣẹ̀ níwájú. tí ibi bá ṣẹ̀ níwájú. Tí ibi bá ń ṣẹ̀ lẹ́yìn. tí ibi bá ṣẹ̀ lẹ́yìn. Ṣẹ̀ṣẹ̀ gbọ̀nà. ṣẹ̀ṣẹ̀ gbọ̀nà. Ṣẹ̀ṣẹ̀ gbọ̀nà òní jẹ́ kí ni ó ṣẹ̀. Kábíyèsí kábíyèsí kábíyèsí. ẹlẹ́bí ó dẹ̀bi ẹ̀ mú o lọ́ba Akamo'S ń wí o. ẹbí olóríire lẹ́bí Akamo'S. ẹbí Akamo'S dùn o. ẹlẹ́bí ó dẹ̀bi ẹ̀ mú o lọ́ba Akamo'S ń wí o. ẹbí olóríire lẹ́bí Akamo'S. Ibrahim Bọ́láńlé Mohammed ààrẹ bọ́bagúnwà Onítorí of Itori land Egbaland. mo ti mọ kábíyèsí ó ti ń lọ bí 35 years or more ní Lagos Island àti ní London. wọ́n jẹ́ bí bàbá fún wa nígbà yẹn títí dọjọ́ ìní. wọ́n dẹ̀ fẹ́ ká wá láti bá wọn kópa nígbà gbogbo ìdàgbàsókè tó ń ṣe nílùú. so a dẹ̀ rò pé nǹkan tó yẹ ká bá wọn gbé lárugẹ ni la ṣe bá wọn kópa. kábíyèsí kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere ẹ̀ ní kẹ́yìn sílùú ìlú ò ní kẹ́yìn sẹ́yìn náà o gbogbo èròǹgbà yín sílùú yìí á bọ́ sí dáadáa bẹ́ẹ̀ ṣe fẹ́ gbogbo ohun tẹ̀dẹ̀ ti ṣe àwọn aráàlú wọn á mọ̀ ọ́ lóore fún yín. a ò ní bá nìrìn ká má mọ̀ lé ẹ̀dí o. ọba Akamo'S alábẹ́rẹ́ má kì í ẹbí gbẹ̀mí níyà rẹ̀. ìyá ọba ẹbí gbẹ̀mí níyà rẹ̀. ọba Akamo'S orí ẹ̀ àti pẹ́pẹ́. ìyá kábíyèsí kò sórí oyómù òrùgbà lékè mọ́dẹ́ lékè ṣe gbà ó ọmọ olú ńlá ọmọ agbódèrè ọmọ àforí ìpìlẹ̀ ọ̀la o. Emmanuel owólà ọmọ àforí ìpìlẹ̀ ọ̀la o. ìwọ lọmọ àforí darí ọ̀la. Thank God to us. It has
has never been an easy task. Olutori is an household name. We thank God for everything. I keep on prostrating for God. Orúkọ tèmi ni Aláìlúwà Ọba Rótìmí Olúṣèyí Múléró ọlọ́kọjọ bí kẹta. Èmi ni aboro ti ìlú Ìbèṣe ní Yewa, ìpínlẹ̀ Ògùn. Gbogbo wa péjú síbí láti wá bá kábíyèsí ọba Abdulfatai Akamo'S Agbódèrè kìíní Olúńlá ti Ìtorí Ẹ̀gbá. Àwa bá kábíyèsí ṣe àjọyọ̀ ayẹyẹ ogún ó lé kan 21 years on the throne of his forefathers. Torí ẹ̀ la ṣe wà ń bí lẹ́ni. Kábíyèsí jẹ́ èèyàn pàtàkì láwùjọ. Kábíyèsí dẹ̀ jẹ́ ẹni tó kó àwọn èèyàn mọ́ra. Wọ́n ṣe fónílé, wọ́n ṣe fàlejò, wọ́n kó ẹbí jọ, wọ́n parajọ, wọ́n kó òlù jọ, wọ́n tún kó àwọn ọba jọ. Wọ́n bá ìjọba ṣe. Ó jẹ́ ọba pàtàkì ní ìpínlẹ̀ Ògùn. Mo dẹ̀ gbàládùra wípé ẹ̀mí kábíyèsí á pẹ́, ẹ̀mí wọn á gùn, wọ́n á lò tẹ́ igbó, wọ́n á lò tọ́, ẹ̀mí wọn tó ṣe 21 á ṣe 60 lórí tẹ́. Ìgbà wọn ti ń tu ìlú Ìtorí lára, lágbára Ọlọ́run á túbọ̀ máa tù wọ́n lára sí ni. Á rí bẹ́ẹ̀ o, á ṣe bẹ́ẹ̀ o, àwọn alálẹ̀ adébáwá fi àṣẹ sí. Ó yá ẹjẹ́ gbé ń débẹ̀, ọba Àkámọ́. Onítorí ní kí n má jábọ̀, ó ní bọ̀ mo lè lọ sọ́jà. Ìgbà tí mo kọjá lọ́jà, mi ò jà lọ́jà, God bless you, ló lè fọ́ fọ́ yìí. Ìbádé la fẹ́ wá, owó la wá, ọmọ ìgbà kò kí gbàgbà kú gbà o, gbàjàwó ṣàfihàn kò fi fa wàhálà o, kò sóògùn ọ̀fẹ́ lọ́dọ̀ àbàlà o. Láṣà fún dúró dọ̀là, máa fọ́ láti gbólóhó lọ. Wọ́n ní mo ṣògùn owó, owó la máa fi ṣègbèsè owó. Aláṣẹ orí káàdó sọnù dànù. Wọ́n ní mo ṣògùn kìkì, àyìnà ọlọ́ṣògùn òṣì ṣàkàrà owó. Ṣàkàrà owó, God bless you, ló lè fọ́ fọ́ yìí. Bàbá alájọ, ó sọnù dànù. Ókè, ìjọba lè fúyà dé, ẹ̀ṣẹ̀ ti rí polówó láyé mọ́. Lórí fọ yín ẹ̀lò pàṣípàmọ́, ẹ̀jẹ̀ ń lo yín ẹ̀lò ògùn dàdú. Tó bá dé lọ́fẹ́ wá, owó lọ́wọ́ á. Ọmọ ìgbà gòkè gbàgbà kú gbà o, gbàjàwó ṣàfihàn kò ní san wàhálà o. Kò sọ́kọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ àbàlà o. Ó ti lọ́gbọ̀n wo, nobody is different. For every level there's a different. Ó sọnù dànù. Orúkọ mi máa jẹ́ Alhaji Chief Deputy Inspector General of Police retired Adeola Adeleke Adeniji. I'm a retired Deputy Inspector General of Police. Ishaki of Egbaland, Ajinobo Egbaland, Otunbo Bagunwa of Ikotun. Inú mi dùn. I'm more than overjoyous. I feel highly happy, very elated to celebrate the 21 years anniversary with the Kabiyesi. It has been a very good friend. It's one in a million. At any day, at any time, at any hour, I will always identify with him. Aláwìyé alálùbáríkà lórúkọ mi. Mo dúpẹ́ fọ́lọ́run pé ọdọọdún ni kábíyèsí ọba Akorede Akamo'S ni wọ́n ń tẹ̀síwájú sí nínú ọlá. Tọdún yìí tún ká màmá 21 years anniversary ọba Àyìndé Akorede Abdulfatai Akamo'S adúpẹ́ fọ́lọ́run. Kábíyèsí, he has been my godfather for many years back. Wọ́n dẹ̀ ti jẹ́ bàbá àgbà fún báǹdì mi. Láyè mọye ọdún, àyè mọye ìgbà ni mo ti máa ń perform nínú pálásì àbí tá a bá fẹ́ ṣe nǹkan nínú ẹbí. Ó dẹ̀ jẹ́ onínú dúdùn ọlọ́rẹ tí o máa gbé bùkátà wá bá tí wọ́n á dẹ̀ bẹ bí ẹ̀. Àbí tó yẹ pé tí nǹkan bá ń rojú tí wọ́n máa bá ẹ yanjú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àti ìnáwó àti ìnara. Àti kábíyèsí àti ìyá wa olórí Alájà Fadérẹra Barakat Àdùfẹ́ ìyá alálùbáríkà ni wọ́n. Kábíyèsí pẹ́pẹ́ lòun ń ṣe nílé àárọ̀ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tọ̀nà o. Àárín yín pẹ́ nílẹ̀ yìí. Ẹ̀rí bá ti ṣe sí ẹ̀rọ náà gbégbà sí. Àláfíà òun ẹ̀mí gígùn Olúwa ó fi jí ìkíyín o. Ìlú Ìtorí o ní dàrú o. Èdè ayé àṣàṣì ayé ò ní mú yín ẹ ní sílẹ̀ tẹ̀. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. Lọ́lá Nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam.
Let's give thanks and adoration to Almighty God, the most supreme. It's the 1 week activities. We started within the town. Then I think on the 26th, we visited Hrm Oba. We gave them 10 million. We left there, we went to correctional center. Before then, we have made arrangement with them. We need to pay fine of some image. We are giving bill to pay them. The most good thing there was 2 ladies that gave birth to child there, about a month-old child. For God we have it. Both of them benefited from the scheme, and I thank God for that. We left there, we moved to State Hospital. We have written letter to them. They have given us the bill of 21 patients. We visited them, we wish them speedy recovery. We left there, we went to Sacred Heart Hospital. We did similar. Then our Baba, the Paramount Ruler, hosted us on that very day. It was very, very impressive. We thank God for that. Yesterday, we were in the ICT Polytechnics. We gave 21 students scholarship of 100,000 each. We empowered some students there with millions. And there was a lady that the school brought to sing a week for us. As she was singing, she just broke down. I adopted her as our daughter. I promised her God will face her through the school fees. We empower widows. Then our youth play football. This medium to appreciate My Excellency Governor ABDUL-FATAI for his wonderful performance in Ogun State. Let me thank all the good people God uses for us. All my chiefs, I want to appreciate them for participating fully in this 21 coronation anniversary. And all my friends, I want to appreciate them for supporting us fully in it. On a very good day, God has been so kind. I go down, it doesn't have to be God. Thank you, God bless you.